ṣe rí torí ẹ̀yin tẹ́ ń gbé mi débẹ̀ pé iṣẹ́ Wednesday yẹn ó wọ́ọ̀kì fún yín ẹ̀yin ní energy mi ẹ̀yin torí yín mo tún fi mú update lè wá ẹ̀yin tẹ́ ní iṣẹ́ Wednesday yẹn mo ṣe tún fẹ́ ṣe fídíò sí mo torí comment ẹnìkan tẹ́ ní iṣẹ́ Wednesday àwọn èèyàn ń wọnú green app mi láti give testimony sẹ́yìn àní no be chọ́chọ́chọ́ ibi báyìí dúró síbẹ̀ ìwọ tó bá ti follow page spiritual mother follow me for more updates mo sọ fún wa pé ọdún ìṣe aláfẹ́ mèkì ẹ̀ afẹ́ ṣe kíni afẹ́ mèkì ẹ̀ ẹ̀yin tèmi torí yín mo tún fi wá báyìí ẹ̀yin náà ti mọ̀ pé má jẹ̀mú iṣẹ́ mi ni pé kẹ́ like kẹ́ share kẹ́ comment tẹ́ bá ti ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún mi ẹ ti mọ̀ pé ó máa jẹ́ fún yín kò sẹ́ni tó lè dá yín kò sí bógun lẹ́yìn ṣe lélẹ̀ tó ó máa jẹ́ fún yín ni confam ni ẹ gbà bẹ́ẹ̀ ṣé rí kí ni mo tún mú wá iṣẹ́ yìí àṣírí bíbò láàrin ọjọ́ mẹ́ta péré ni 3 days àṣírí bíbò ọjọ́ mẹ́ta péré ó ní mo wá fún yín ọjọ́ mẹ́ta péré mi mọ́jójó oh my god ṣe a ní bíbáyìí a ní packaging but a ní nǹkan tó solid nǹkan tó ń wá kiri yẹn ó wà ní bíbáyìí kí ló ń tẹ́ máa bá mi wá o kí ló ń tẹ́ máa bá mi wá ẹ bá mi get Fanta tẹ́ bá ti get Fanta ẹ bá mi get ewé tábà òjọ́ ewé tábà tútù òjọ́ ẹ wá bá mi get ẹyin ìbílẹ̀ ẹyọkan tẹ́ bá ti get ẹyin ìbílẹ̀ ẹyọkan báwo la ṣe máa ṣiṣẹ́ yìí comment like kò share yóò jẹ́ fún ẹ bá mi mú ewé tábà mẹ́ta ẹ bá mi sí ojú ẹ̀ sókè nínú pot yín ẹ bá mi sí ojú ẹ̀ sókè nínú sasùn yín báyìí ẹ wá fi ẹyin yẹn ẹ fi lé lórí ẹ wá mú ewé tábà mẹ́rin ẹ wá da ojú ẹ̀ dé ẹyin yìí ẹ da ojú ẹ̀ dé báyìí ẹ wá cover ẹ jẹ́ kó jiná like 10 minutes ó ti máa jiná ẹ má fomi sí o torí ẹ̀yin oníbèrè ẹ má fi omi sí tó bá ti wá jiná ẹ wá sí cover ìkòkò yín yẹn ẹ wá mú ẹyin yẹn ok ẹ má ti mú ẹ sọ òṣùká ẹ sọ ìkòkò yẹn sórí òṣùká ẹ má sọ òṣùká yẹn báyìí ẹ má sọ òṣùká yẹn báyìí ẹ wá sọ pọ́ọ̀tì yẹn ẹ wá sọ sórí òṣùká tẹ bá ti wá sọ sórí òṣùká ẹ wá kúnlẹ̀ orí ìkúnlẹ̀ láti máa ń jẹ ilé ẹ wá kúnlẹ̀ ẹ wá mú ẹyin yẹn ẹ wá bó èpo ara ẹ wá ṣàdúrà àṣírí bíbò láàrin ọjọ́ mẹ́ta ìwọ tó jẹ gbèsè má sunkún mọ́ má bọ̀ má sunkún mọ́ farabalẹ̀ ìwọ táṣírí òkè ń bò má sunkún mọ́ má bọ̀ ṣùgbọ́n bá mi follow page tó wà nú ẹ̀ kó o dẹ̀ ṣàdúrà fún mi sọ fún ọ pé ìkọ́ ìkọ́ mi ejò lẹ́sẹ̀ ìkọ́ ò gbọ́dọ̀ kọ́ spiritual mother lẹ́sẹ̀ tó bá ti wá bó èpo yẹn lórí ìkúnlẹ̀ tó ti sọ nǹkan tó fẹ́ fún ọba dẹ́dà ó yá jù sẹ́nu jẹ́lẹ̀ kan ṣoṣo mọ̀mọ́ gé jẹ o ẹ̀yin kan ẹ tó lè mọ̀ bèbè sí ká mọ̀ gé jẹ díẹ̀díẹ̀ jù sẹ́nu lódìdí ọmọ ìyá mi ó yá mú Fanta ẹ̀ tó bá ti jẹ́ tán gbélé ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta wàá gbowó wàá ṣe kí ni wàá gba owó oh my god.